A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Lónìí ni iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ ìyọ̀ǹda 20 akẹ́kọ̀ọ́ ìṣègùn òyìnbó tí wọ́n jí gbé ní ojúnà Òtùpó sí Ọ̀túnpá Enugu. Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wá láti fásitì Maiduguri àti Jos ni wọ́n rin ìrìn àjò lọ Enugu fún ìpàdé ọlọ́dọọdún Federation of Catholic Medical and Dental Students Convention kí àwọn agbébọn tó já wọn gbà. Ìjíwọ́ngbé yìí fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye tí ó mú ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun pàṣẹ kí ikọ̀ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ kọjá sí agbègbè yìí pẹ̀lú ọkọ̀ hẹlikọ́pítà, drone pẹ̀lú ọkọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ láti rí i dájú wípé wọ́n ṣe àgbàkalẹ̀ àwọn tí wọ́n jí gbé. Nínú àtẹ̀jíṣẹ́ tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí fi ránṣẹ́ sí akọ̀ròyìn ni ó ti ṣàlàyé wípé wọn kò san owó ìdásílẹ̀ kankan gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé ipò yìí ẹnu lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Wọ́n ní pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ni wọ́n fi gba àwọn akẹ́kọ̀ọ́ yìí kalẹ̀. Bákan náà ni wọ́n gba àwọn mìíràn tí wọ́n ti wà ní ìgbèkùn ajínigbé pẹ̀lú wọn kalẹ̀ nínú igbó Utukon, ìpínlẹ̀ Benue. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu ti ṣe ìdálọ́lá owó fún 1,000 àwọn obìnrin oníṣòwò kéékèèké ní ìpínlẹ̀ Edo lónìí nípasẹ̀ Renewed Hope Initiative (RHI). Aya gómìnà ìpínlẹ̀ Edo Bẹ́sì Ọbaṣẹ́kì tí ó ṣaṣojú Olúrẹ̀mí láti ṣe àgbékalẹ̀ owó yìí ṣàlàyé wípé 50 mílíọ̀nù náírà ní àpapọ̀ iye tí wọ́n pín tí ẹnìkọ̀ọ̀kan àwọn obìnrin yìí sì gba 50 náírà. Owó àyàsán grant Ẹ̀sán Central Council ní Ìrúwà ní Ọbaṣẹ́kì ti jíṣẹ́ obìnrin àkọ́kọ́ bí ó ti sọ wípé èyí wà lára ètò tí wọ́n ní lọ́kàn láti fi ṣe àtìlẹ́yìn fún 37,000 obìnrin káàkiri gbogbo ìpínlẹ̀ 36 pẹ̀lú olú ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúrẹ̀mí, àfojúsùn wọn ni láti pèsè àtìlẹ́yìn owó fún àwọn obìnrin olókoòwò kéékèèké SMEs, pàápàá jùlọ èyí tí obìnrin ń ṣe àmójútó. Nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ ni wọ́n ti yànnàná ipa tí obìnrin ń kó nínú ìdàgbàsókè ọrọ̀ ajé, bí ó ti gbóríyìn fún ipa àti ìdúróṣinṣin tí àwọn obìnrin ń ṣe láti ṣe àtìlẹ́yìn fún ìdílé wọn pẹ̀lú oríṣiríṣi ìpèníjà tí wọ́n ń là kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Umar Fintiri ti bẹ̀rẹ̀ sísan 70 náírà owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tí ìjọba àpapọ̀ buọwọ́ lù. Ààrẹ Bọ́lá Tinubu ni ó buọwọ́ lu ìwé àbádòfin yìí ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Èyí ń wáyé lẹ́yìn ìdúnàdúrà pẹ̀lú àgbájọwọ́ àwọn òṣìṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ gómìnà ni wọ́n ní àwọn kò lè san owó yìí látàrí bí ọrọ̀ ajé ṣe rí, ṣùgbọ́n gómìnà ìpínlẹ̀ Adamawa ti bẹ̀rẹ̀ owó yìí ní sísan láti oṣù kẹjọ tí a wà yìí pẹ̀lú ìlérí láti bẹ̀rẹ̀ sísan àlékún owó yìí ní ìjọba ìbílẹ̀ bẹ̀rẹ̀ láti oṣù tó ń bọ̀. Èyí ti wá mú ìdùnnú bá àwọn òṣìṣẹ́ ìjọba láàrin ìpínlẹ̀. Ọ̀pọ̀ nínú wọn tí ó ti gba owó oṣù tuntun yìí ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí àwọn mìíràn ṣe ń fi ìmoore hàn sí gómìnà lórí bí ó ṣe mú àdéhùn ṣẹ. Wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní "òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀". Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti buọwọ́ lu ìbéèrè iléeṣẹ́ ọlọ́pàá láti fi àwọn 124 tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú níbi ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára (End Bad Governance) sí àtìmọ́lé fún 60 ọjọ́ títí wọ́n á fi parí ìwádìí. Adájọ́ Emeka Nwite nínú ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìpè agbẹjọ́rò ọ̀gá ọlọ́pàá yányán gba àṣẹ onígbà díẹ̀ (interim order) láti fi àwọn afurasí tí ọ̀pọ̀ wọn jẹ́ kìkì ọmọdé sí ọgbà ìwà àtúnṣe Buster Homes of Correctional Center títí ìparí ìwádìí. Àwọn wọ̀nyí ní ọjọ́ orí wọn wà láàrin ọdún 14 àti 24 pẹ̀lú ẹ̀sùn àdàlúrú àti ìgbìyànjú àti gbàjọba tí wọ́n fi kàn wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ti fi ọwọ́ ṣìkún òfin mú arábìnrin kan
a ó wá sanni lórí bí ó ṣe tọ́jú 124 rounds of anti-craft ammunition sínú gálọ́ọ̀nù epo pupa pẹ̀lú ọmọ ọdún méjì tí yóò gbé dání láàrin ìpínlẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Rhanhan Nansel ti ṣe àfihàn yìí lónìí. Ọlọ́pàá ṣàlàyé wípé wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú afurasí yìí pẹ̀lú 78,500 àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bí ó ti ń gbìyànjú àti fàyàwọ́ ohun ìjà olóró yìí wọ ìpínlẹ̀ Kaduna. Ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé afurasí yìí gba ẹrù yìí ní abúlé Rafin Sanyi ní ìjọba ìbílẹ̀ Doma, ìpínlẹ̀ Nasarawa kí ó tó kó wọn pamọ́ sínú gálọ́ọ̀nù epo gba ojúnà Katsina kí ọwọ́ tó bà á. Kọmíṣánná ọlọ́pàá Shehu Nadada ti pàṣẹ kí wọ́n fi afurasí ọ̀hún ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá fún ìwádìí síwájú sí i. Èyí ń wáyé bí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ṣe sọ wípé àwọn ti ṣe àgbàkalẹ̀ ọ̀gbẹ́ni ẹni ọdún 27 kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Alozie John níbi tí ó ti fẹ́ gbẹ̀mí ara rẹ̀ ní abúlé Umunachi, ìjọba ìbílẹ̀ Dunukofia. Ọ̀gbẹ́ni ọ̀hún tí wọ́n ní ó jẹ́ oníṣòwò ohun ọ̀sìn tí ó wá láti ìjọba ìbílẹ̀ Isielu, ìpínlẹ̀ Ebonyi ni ó gbìyànjú àti pa ara rẹ̀ látàrí gbèsè 1.2 million naira tí ó jẹ oníbàárà rẹ̀. Nínú àtẹ̀jáde ni agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Tochukwu Ikenga ti ní wọ́n dóòlà rẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe alábàápàdé ọ̀rọ̀ tí ó sọ kalẹ̀ sí orí ẹ̀rọ WhatsApp. Nínú ọ̀rọ̀ tí ó kọ ránṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti sọ wípé òun ti mu májèlé, òun sì ti ń retí ikú nítorí gbèsè 200 mílíọ̀nù kan náírà tí ó jẹ oníbàárà. Oníṣòwò ọ̀sìn ẹdìyẹ yìí jẹ́wọ́ wípé nígbà tí òun kò rí ọ̀nà àbáyọ ni òun gbé májèlé míì. Wọ́n ti kàn sí ìyá rẹ̀ bí wọ́n ṣe gbé ọ̀gbẹ́ni yìí re ilé ìwòsàn fún ìtọ́jú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọmọdé mẹ́ta tí ọjọ́ orí wọn kò tíì pé ọdún 15 ti ki akíntí-mọ́lẹ̀ láti máa dẹ́rìn pa àwọn olólùfẹ́ Kókó inú ìwé ìròyìn ní ọjọ́ ìsinmi pẹ̀lú àràǹbarà eré apanilẹ́rìn lórí ìkànnì yìí àti Facebook ní déédéé agogo 12 ọ̀sán ọjọ́ ìsinmi. Orúkọ ẹgbẹ́ wọn ni SSS tí ó túmọ̀ sí Samson Sisters Kids. Àrídájú farahàn wípé ẹ̀bùn àmútọ̀runwá ni àwọn màjèṣín yìí fẹ́ máa lò fún ìgbáládùn àwọn olólùfẹ́ Kókó inú ìwé ìròyìn àti gbogbo àgbáláyé ní èdè Yorùbá àti Gẹ̀ẹ́sì. Ẹ kú ojú lọ́nà. Olórin ilẹ̀ Nàìjíríà Ahmed Ọlọ́ládé tí gbogbo ènìyàn mọ̀ sí Àṣàkẹ́ ti kẹ́hìndé gbẹ̀gbọ́n bí yóò ṣe kọjá aṣíwájú rẹ̀ Burna Boy gẹ́gẹ́ bí olórin tí orin rẹ̀ rinlẹ̀ jùlọ lórí Billboard US Afrobeat Song Chart. Orin 9 ni Àṣàkẹ́ fi sórí àwo rẹ̀ tuntun Lungu Boy lórí Billboard US fún ti ọ̀sẹ̀ yìí tí ó mú àpapọ̀ orin rẹ̀ jẹ́ 50. Orin rẹ̀ Active, níbi tí ó ti ṣe àfihàn olórin tàkasúfèé ará ilẹ̀ Amẹ́ríkà Travis Scott, ni ó wà lókè téńté báyìí. Ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2022 ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ Billboard US Afrobeat Songs. Láti ìgbà náà ni àwọn olórin láti ilẹ̀ Nàìjíríà ti gba orí rẹ̀ kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.